máa dúpẹ́ fọlọ́hún. ọpẹ́ ilé gbogbo àlùkùgbà tó máa dúpẹ́ fọlọ́hún dúpẹ́ ọpẹ́ ló ti kọ́ ọpẹ́ ló ti ṣe pé kí lórí pé fọlọ́hún fi dá ẹ sí máa pẹ́ alhamdulillahi ala kulli hali àánú mo rí gbà mo tún fi lè ọpẹ́ o ó yá ọlọ́jọ́ ìbírawọ́ ọpẹ́ sókè máa fọjọ́ gbogbo dúpẹ́ fọlọ́hún àánú lórí gbà ó tún ti lékún lọ́dún ọ̀pọ̀ tájọ́ bí yín ni wọ́n ti ṣègbé ọ̀pọ̀ tájọ́ bí yín ni wọ́n ò sí mọ́ àánú lórí gbà ó yá jíjó ọpẹ́. ọpẹ́ ilé gbogbo àlùkùgbà tó máa dúpẹ́ fọlọ́hún dúpẹ́ ọpẹ́ ló ti kọ́ ọpẹ́ ló ti ṣe pé kí lórí pé fọlọ́hún fi dá ẹ sí máa pẹ́ alhamdulillahi ala kulli hali àánú mo rí gbà mo tún fi lékún lọ́dún. máa dúpẹ́ fọlọ́hún kó tún jí sáyé fọpẹ́ fọlọ́hún tó jí ẹ sáyé ó ti lékún lọ́dún ló fi ń dúpẹ́ àwọn tí ò tó ẹ wọ́n ti gbé wọn sí àánú lórí gbà ló fi ń dúpẹ́ sọ pé ijó ọpẹ́ mi máa rè ọlọ́run mi ṣàlékún ọpẹ́ mo dúpẹ́. ọpẹ́ ilé gbogbo àlùkùgbà tó máa dúpẹ́ fọlọ́hún dúpẹ́ ọpẹ́ ló ti kọ́ ọpẹ́ ló ti ṣe pé kí lórí pé fọlọ́hún fi dá ẹ sí máa pẹ́ alhamdulillahi ala kulli hali àánú mo rí gbà mo tún fi lékún lọ́dún. Akanni bí ọjọ́ bá yàtọ̀ kárí ayé o bẹ́ẹ̀rù bá yọ àkàtàrí gọ̀ngọ̀ngàn Akanni mo tún dé o mo tún ti dé pẹ̀lú ohùn mi Akanni ọlọ́rọ̀ ọmọ ọ̀dọ̀ àgbà torí ìta mo tún ṣe kó tijọ́ ti lù wá sí gbàgede ṣebí torí bàbá mi ni onínúure oníwàre oníwà tútù bí àdàbà Alhaji Mukaila Abiola o aláṣẹ àtòrùdarí ilé iṣẹ́ fọ́ra lókun medical center bàbá Kúndóòsì ṣe bí wọ́n mọ̀ ó pé bàbá Nọ́fíù bàbá mi rágbéra lẹ̀ òdìdí ọdún ẹ̀ ló pé ó wọ́n gbọ́dọ̀ orógbó àgbo lọ́dún òbí àgórí àtẹ ọdún àmọ́nídé ká má ṣe rọ́mọbì lórí àtẹ ìwọ tó ṣọdún ìwà báwọn ṣe tẹ̀mí ìtòwó tọmọ nínú ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ Fumet drink Fumet oil and gas lónìí wọ́n máa kí ẹ gbọ́ ohun dáadáa ó ní bọ́hùn ṣàdúrà fún ẹ kí sì tún bọ́hùn kílẹ̀ wọn bàbá tó bí ọlọ́mọ ó wá ní òní tètè kó ohun ti rójú ọ̀la lójú rẹ̀ ó ní sọ fún ẹ̀rí pọ́rí mọ́nàmọ́ná sùn wọ́n lákẹ́ ó ní orí ejò lásùn wọ́n lápá bàbá mi ó Alhaji Mukaila ó ní èèmọ̀ pọ́rí ẹ̀yìn sùn wọ́n ó bá gbà wá mú ìgbà rẹ̀ tó ń dùn yí ọlọ́run oníjó kan gógó mọ́ ẹ lójú ṣáma ṣọlá lọ nínú ọlá bàbá rẹ̀ àdéhùn èèyàn ní í ṣe tọ́lọ́ wọn bò ní í ṣe láéláé orí máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dá yọ ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ní ó máa bẹ ìlàyé aláwùrà bí ọlọ́run oníjẹ́ òkànjú kú orí látọmọ ìṣẹ́jú kan Alhaji Mukaila kẹrẹkẹrẹ ó tọmọjọ́ kan látọmọjọ́ kan kẹrẹkẹrẹ ó tọmọjọ́ mẹ́jọ látọmọjọ́ mẹ́jọ kẹrẹkẹrẹ ó tọmọdún kan látọmọdún kan kẹrẹ ó tọmọdún mẹ́wàá látọmọdún mẹ́wàá bàbá Kúndóòsì kẹrẹkẹrẹ ó dàgbà títí tó fi tó ṣe tó lọ́jọ́ tèmi ó ṣe ní máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ìlàyà aláwòrán bí ọlọ́run ọba oníjẹ́ òkànjú kú ewu ní borí ọ̀rọ̀ rẹ ọmọ ní ọ̀tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ onídìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́ ó yá jẹ́ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o jẹ́ ń bá ẹ̀yà pálọ̀ ọba pa rẹ̀
èèyàn ṣáàdì gọ̀gọ̀gọ̀ kó má mọ́lé bàbá ẹ̀. jẹ́ ń sáré lọ sókè Ògùn níbi wọ́n ti gbé bí ọlọ́mọ Alhaji Mukaila. bàbá mu nílá mo ní iṣẹ́ máa ní ìṣọ́nbẹ̀ yẹn ni torí gbogbo orin ní ṣe mí máa kọ́ márò ní ìṣòro gun ọkà ọmọ arówó wa mọ́ ooo gbéra nílẹ̀ òdìdé ọmọ láti máa pẹ́ fáyà ọba lẹ́yìn mo rí bá àbàbà rẹ̀ ògógó àyíbá ọ̀rọ̀ ọ̀yọ́yọ́ kárí ní ọmọ bàmọ́ra erí gbogbo ọmọ bàbá tẹ̀bí tàrẹ tí sanwó àwọn sàmbàsàmbà ògógó ọmọ ẹgbẹ̀rin àkàrà ilé ọmọ olóbèlè ọ̀jẹ̀ nìyẹn ọmọ àti kékeré ṣàwà torí ọjẹ́ dúnàmúnàmú nígbàlẹ̀ òótọ́ kí lórúkọ mi odò nípo ọ̀tàràrà lómi òde ọ̀fà ṣùgbọ́n yọkọ mi lórúkọ odò tó ti gbórí ilé wa ìkọ́ ń bẹ lọ́nà ọmọ kan ìkọ́ ń bẹ lọ́nà ọmọ jẹ ìkọ̀ yòókù ní bẹ́lẹ́kùlé òpèlè faromi òpè àlódò lẹ́kùlé faromi àlómi lára bí ẹja ìgbàlókù ọ̀nà ẹ̀rọ ní ìlọrin èkó pé wálé faromi kíjà ìgbàdé tó dé ìgbókun ìgbóya òpè ni wọ́n kì í ran báṣọ rún òkìtì mọ̀pẹ́ lákìrán jẹ̀ṣà ẹgbìgbó ọlọ́yọ̀ ọmọ kọ́ ọ̀yọ́mọ mi délé ọmọ ẹlẹ́rùkọ àjíbòkè ọmọ tuntun tí tọjú ẹlẹ́dẹ̀ ni bàbá rẹ̀ lọ́rọ̀ kọsẹ̀ yàgò nígbàlẹ̀ bàbá yìí sàkẹ́kẹ́ ojú ẹ̀múdò ìyá pínni ẹ̀gà bàjá ẹ̀múdò ìyá gòrè ẹ̀sà gàngán ojú tán ẹ̀múdò ègbórí kalẹ̀ ìtọ́jú olùgbórí tó bàbá yìí wọn lẹ́rẹ̀ ọkú bàbá ni wọ́n kíra wọn arúgbó ọba ìlú kan ni arúgbó ọba ìlú kan ni rùkùrùkù ẹ̀kọ́ òkúta gbẹdọjà tí ó tà tí bàbá yín dáṣọ fún tẹ ẹgbẹ lẹẹgùn ọmọ ẹlẹgùn iṣẹ kété wéré ilé ọmọ ẹlẹgùn mánà mímọ́ ṣe bó ti nà mí lẹ́ẹ̀kọ́ òṣìkà ọjọ́ náà ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ọ̀yọ́ yọ kárí ọmọ bàmọ́ra lẹ́ni mo rí bàbá rẹ̀ ọ̀yọ́ la bá wa wọn gbọ́ba lọ́wọ́ wọn aláǹfin òbí ni ká máa wọlá ọlọ́lá kiri ọba Ọ̀yọ́ òbí ni ká lọ rè é sàṣìgbà àtìgbà sọ pé wọ́n bòde Ọ̀yọ́ ilé jẹ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrin ìran bàbá yóò kú níṣe bí ìbàpẹ̀ nìkan. Alhaji Mukaila Abíọ́lá ooo fúmẹ́ǹtì ló ní mákẹ́ kò sí kọ̀kọ́ òun ló ní mákẹ́ ní bí ẹni kí máa kéèyàn bí èèyàn ó ní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ilé ọmọ olùtìrí méje làkọ́ ọmọ olùkọ́ ewu ọmọ látìrí títí ìlàkó ikọ̀ tìrí kọ́ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ògbóǹpọ̀kù tìrí pẹ̀kọ́ àwọn tìrí pẹ̀já pòròpòrò bàbá ó tìrí polóko lójú òkèlókè àtibá tó tìrí tí ò jẹ́ níwó mọ́ bọ́mọdé Ọ̀yọ́ bá máa bàgbà jẹun títìrí lọ́tìrí Ọ̀yọ́ yọ kárí ní ọmọ bá mọ́ra oṣù ọdún ìwà báwọn ṣe tẹ̀mí sí pẹ̀lú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ewu ní borí ọ̀rọ̀ rẹ̀ o ọmọ náà tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́ bàbá wa níta ní kọrin èwì sí ẹ létí Akanni Akewi òun lè mí jẹ́ ọmọ lọ́ta odò.